pé kò sówó lọ́wọ́ ẹ̀ ó wá torí bẹ́ẹ̀ ó ti rí ọ̀rẹ́ ẹ̀ kan tó jẹ́ wípé ó lówó ó dẹ̀ mọ̀dé ọ̀la ẹ̀ ẹlòmíì àtẹ̀tún wádìí ọ̀la ọlọ́lá débi pé tá a fi líkẹ̀ sí nǹkan tó yẹ kán líkẹ̀ sí táwa dẹni tó lọ ṣògùn owó. Mo dẹ̀ fẹ́ kíkiní kan yí ẹ wípé kò sí bó ṣe lè rí láyé kí ayé bá fún ẹ ní ordinary paracetamol lásán wọ́n á fi gba odidi oògùn tó jẹ́ pé wọ́n lè rà ní 200,000 lọ́wọ́ ẹ̀ tó bá fún ẹ ní adìyẹ sí wọ́n á fi gba odidi orí lọ́wọ́ ẹ̀. Abẹ́tà kò gbé jẹ́ fórí gbogbo tí tó ń gbọ́ mi abẹ́tà kẹjẹ ká gbé jẹ́ fórí ká gbà fún lọ́run oore tí Ọlọ́run bá fún yàn nìkan òun ló ń bá yàn kalẹ̀ o. Ẹ wo oríṣiríṣi àwọn ọmọ yahoo tán wà nígboro lénìí ọ̀pọ̀lọpọ̀ a lọ máa fi ẹ̀kọ jẹ ìgbẹ́ lórí àtàn ẹlòmíràn lọ máa fi búrẹ́dì jẹ ìgbẹ́ lórí àtàn imagine. Ìkan ṣẹlẹ̀ nítòsí ìlú mi ní Ìsẹ̀ ó lọ fi búrẹ́dì ń jẹ ìgbẹ́ lórí àtàn wọ́n ṣe ja ìgbẹ́ yẹn ní fresh ìgbẹ́ wọ́n máa kà mọ́bẹ̀ wọ́n nà bẹ́ẹ̀ ní máa kú ni àfàìmọ̀ kó má la ẹ̀mí lọ. Ó bẹ́tà kí èèyàn kẹjẹ ká gbé jẹ́ fórí especially àsìkò tá a wà yìí ó gba sùúrù o ẹ̀yin ará mi nílé ẹ jẹ́ ká fi sùúrù ṣe é. Kò sí ẹ̀dá láyé tọ́lọ́run dá tí ò dá ògo mọ̀ kò dẹ̀ sí ẹ̀dá láyé tọ́lọ́run dá tó dá pé kò ní ṣe rere ó kàn lè pẹ́ ni ẹ jẹ́ ká gbé jẹ́ fórí ẹ jẹ́ ká mọ mi sùúrù o. Ọlọ́run gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ lágbára Ọlọ́run 10 naira kò ní jẹ́ ọ̀gá lé wa lórí àwọn máa rí ná àwọn máa rí lò Olúwa di gbogbo wa mú. Ẹ jẹ́ ká ní sùúrù ká fi sùúrù ṣe ọ̀rọ̀ ilé ayé because ọ̀rọ̀ ilé ayé yìí kò gba sùúrù onísùúrù ló ń jẹ oyin inú àpáta. Ẹ jẹ́ ká ní sùúrù Ọlọ́run á bùkún gbogbo wa kò sí ẹ̀dá láyé tọ́lọ́run dá tó gbàgbé ó kàn lè pẹ́ ni kẹ̀dẹ̀ jẹ́ ká máa gbàdúrà Ọlọ́run á gbọ́ àdúrà wa ẹ jẹ́ sáré dókè lọ́run náà ń bọ̀ wá. Please ẹ̀yin olólùfẹ́ tèmi tọ́pẹ́ wọn àgbé láti ṣe subscription sí channel mi ẹ ṣe òwú bí tẹ fi ń wò mí ojú náà ní fọ́ àwọn program mi lọ báyìí lè bá ń pàdé ní ọjọ́ Monday tí lè máa ń pàdé ní ọjọ́ Wednesday but ní ètò àmọ́ anytime any fucking time lè bá mi pàdé ẹ ṣe mo dúpẹ́ òwú tẹ fi ń wò mí kò ní fọ́ bẹ́ẹ̀ ni etí yín kò ní di gbogbo ilé tí fídíò mi bá wọ̀ ayọ̀ báyìí ló máa wọ bẹ̀ ọwọ́ yín ní kọ́sàlẹ̀ àwọn àríná gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣe thank him all thank him God will bless everybody thank him bye bye.